Adédoyin dé, Adédoyin gbádùn dé, Adédoyin gbóyin dé. Èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kàn mọ́lẹ̀ pọ̀kan ẹ̀kan mímu ìkan ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún. Èmi lọmọ àròbí ọmọ àtòrì. Èmi lọmọ aṣáwọn ní póríkì ẹsẹ̀ aṣàlè jẹjẹ bí ẹni tí ò róbìnrin rí. Àmọ́ bí ọgbọ́n bí ọgbọ̀n ò ń bẹ nílé. Ẹ kú dédé àsìkò yí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin àbúrò. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé a dá ọjọ́ pé. A dúpẹ́ pé a dá ìgbà kò. A dúpẹ́ pé bàbá ṣe ní àmì fún wa. Ètò yín ètò gbajúmọ̀ òun náà ni mo tún mú wá fún yín. Ẹ̀yin náà ti mọ̀ pé tẹ́ bá rí Adédoyin kúkọ̀ yìí, ẹ̀yin láti mọ̀ pé ètò gbajúmọ̀ ti dé nìyẹn. Ètò yín ni ètò tọ́lọ́run mi ọba òkè tó fóòntẹ̀lù òun ni pàápàá. Ẹ wá lọ pe àwọn tí wọ́n sí nítòsí torí mi ìfẹ́ gbọ́ Adédoyin alátìtún wo ni o. Ẹ wá nǹkan fìdílé torí ètò tèní ó kì pọ́pọ́ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ̀yin náà mọ̀ pé àní mú ṣàwá fún yín. Àlejò mi lórí ètò lénìí ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ wa fi mọ̀ wọ́n ọ̀nà tó ṣe bákan bẹ́ẹ̀ ni. Báwo ni ìrìn àjò tíátà ìbáwo ló ṣe bẹ̀rẹ̀ fún wọn? Ìlú wo náà ti bí wọn? Àwọn iléèwé wo ni wọ́n kà? Gbogbo àwọn nǹkan tẹ́ fẹ́ mọ̀ ń pa wọn pátá wọ́n ti jẹ́ kó máa yé mi wípé ní kété táwọn bá jókòó sórí bíi gbogbo ìbéèrè tẹ́ bá fẹ́ òun ni kẹ́ bí àwọn wà fún yín lénìí ní kíákíá. Ká má fi àkókò ṣòfò, ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò gbajúmọ̀ ní kíákíá. Ẹ fi kalẹ̀ sí ṣe é múra mi wá ni. Mi múra yín wá o torí mo ti máa ń wò yìí mi múra yín wá. Àmọ́ owó tẹ́ gbé wọlé yẹn ó fẹ́ jọ bí ẹni pọ́wọ́ ọjà ni. Mo ní kí n try bí. Ẹ káàbọ̀ sórí ètò gbajúmọ̀. Inú mi dùn láti gbà yín lálejò lénìí. Inú èmi náà dùn láti rí yín. Ẹ wò tí n bá tiẹ̀ máa ń rí yín láwọn eré tẹ́ máa ń ṣe yìí máa wò pé irú èèyàn wo lẹ́nu yìí gan-an. Irú èèyàn wo gan-an ni. Àmọ́ ẹni tèmi ti wá rí látẹ̀ẹ̀kan yóò ṣe bí ẹni fẹ́ yàtọ̀ sí nǹkan tí mò ń wò. Mo fẹ́ kẹ́ ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílé ẹ dárúkọ yín fún wọn. Àwọn iléèwé wo gan-an lẹ lọ? Ọmọ bíbí ìlú wo nìyí? Ok, orúkọ tèmi ni Jumoke Aderounmu. Ní iléèwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ mi òun ni St. Benedict's Private School Ìbàrà nílùú Abẹ́òkúta ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìwé àkọ́kọ́ bẹ̀rẹ̀. Nígbà tí mo ṣe tán ní St. Benedict mo lọ sí Abẹ́òkúta Girls Grammar School lóníkólóbó lábẹ́òkúta náà. Then after yẹn mo wá lọ sí University Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ní Ilé-Ifẹ̀. Wọ́n gbà mí wọlé ní Ilé-Ifẹ̀ láti ka law.
àwọn amòfin. Amòfin, ẹ ṣé mà. So mo ṣe law for 2 years and mo wá lose our parents mi consecutively ní ọdún kan náà after bí oṣù méjì síra wọn. So mo láti change course mi láti law sí international relations. So mo ṣe tán ní international relations and history in 2009. Ní Ilé Ifẹ̀ náà ni. Ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ní Ilé Ifẹ̀ for my first degree then. Ọmọ bíbí ìlú wo ni? Abẹ́òkúta. Ní mí l'Abẹ́òkúta. Báwo ni wọ́n ṣe máa ń kí wọn lọ́dọ̀ tiyín? Lọ́dọ̀ tiwa èmi ni ọmọ Aróòkò, ọmọ Ṣílẹ̀, ọmọ Alákòólé, ọmọ Àbẹ̀ní Àjò, òpó òbútú mọ náà pè jẹ́ ọmọ olódò òde, ọmọ olódò kàndùkàn. Inú mi dùn pé tí ẹ mọ oríkì yín délédélé, Olúwa ṣeun. Àmọ́ nǹkan tẹ́ ẹ lọ kà níléèwé gíga yẹn tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kò jọ mọ́ nǹkan tá a mọ̀ yín mọ̀. Báwo ni ìrìn àjò yẹn, báwo ló ṣe bẹ̀rẹ̀? Ìrìn àjò yẹn láti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University náà ló ti bẹ̀rẹ̀ ọ́. Nígbà tí mo wà ní year 1 ní OAU ńgbà yẹn mo ṣe elective course ní Cultural Studies Department. So ìgbà yẹn mo máa ń lọ fún elective ní Cultural Studies, so Yoruba. So mo máa ń rí wọn tó máa ń ṣe àwọn theatre students tó máa ń ṣe rehearsals nígbà míì tó bá yẹ kí time tó yẹ ká bẹ̀rẹ̀ tí mo máa ń tètè dé school. So tí n bá ti dé mo máa lọ sí Cultural Studies, máa lọ jókòó sí ìsàlẹ̀ bí pavement yẹn, máa wò wọ́n tó bá ń ṣe rehearsals. Kò ṣe pé mo máa ń wò wọ́n torí mo fẹ́ bẹ̀rẹ̀ sí act, mo kàn máa ń wò wọ́n tèmi, mo máa ń fi while away time nígbà yẹn. So tí máa ń wò wọ́n, mo máa rí bó ṣe ń ṣe yẹn. Mo wá rí ní one of the days mo wá rí flyer kan tí Túndé Kèlání fẹ́ ṣe auditioning fún Arúgbá character ní year yẹn. So mo kọ̀ rí, mo wá mú dání pé okay màá fún ó náà rẹ́ mi kan class tó like láti máa ṣe bí tí mo máa rí bí ẹni pé àìwọ̀ wàá make good actor. So mo wá mú dání, ìgbà tí mo dé dormitory padà mo wá fi hàn. So ìgbà tí mo fi hàn kò pẹ́ sí ìgbà yẹn kò ráyè lọ àṣàn kankan pa ìmọ̀ mu kọ̀ fún. So a wá ní long break bí sectional break tó last wá fún bí 3 months nígbà yẹn àwa wà nílé, kò sí nǹkan tá à ń ṣe nílé. Mo kàn ti wá rí ìpolówó yẹn tó kàn ràn lórí TV ni pé mo kàn rántí pé àbọ̀ ẹ dúró, mo kàn pé jẹ́ n try kíní kí n kàn tiẹ̀ lọ sí ọ́fíìsì Túndé Kèlání kí n lọ pé mo fẹ́ wo bọ́n yẹn, mo fẹ́ compare bó ṣe ń ṣe ní stage ní school tí ṣàmárí wọn tó ń ṣe yẹn pẹ̀lú because mo ti mọ Túndé Kèlání láti ìgbà tí mo ti kéré. Mo máa ń wo àwọn Ṣàwòrò Idẹ, àwọn Kàbírà Káfídípẹ̀, àwọn Kúnlé Afọláyan ń gbà yẹn. So mo fẹ́ wò pé kí jẹ́ ń tẹ̀ owó bẹ́ẹ̀ ni ìṣeré ní ojú ayé. Mo wá lọ sí ọ́fíìsì wọn pé mo fẹ́ ṣe audition kọ́ ṣe ìdánwò yẹn fún mi. So àti mo débẹ̀ ọjọ́ ìtàn ṣe audition bó ṣe rí mi torí mo kéré díẹ̀. Ṣé pé tún ti lẹ́ran lára báyìí? Bákan náà bí mo ṣiṣẹ́ rí náà ni bákan náà mo ṣiṣẹ́ rí láti gbà yẹn. So bó ṣe rí mi wọ́n béèrè pé okay pé ṣé mo ti ṣe tíátà rí, ṣé mo ń ṣe tíátà? Mo ní pé rárá sà. So wọ́n ní okay pé kí mo ṣe ń bí pé ó yẹ kí n wá school. Wọ́n sọ fún wọn pé okay àwa break pé mo fẹ́ wá gbìyànjú ni pé dẹ̀ ó wù mí. Mo bá ní pé rárá o pé iṣẹ́ yìí kò ń ṣeré, pé iṣẹ́ ni pé àwọn ọ̀dẹ̀ kí n fi ṣeré pé so àwọn tí ẹ nígbà mi láyé rárá pé torí kò ń ṣeré. So wọn ti ẹ̀ jẹ́ kí n ṣe audition nìyẹn. And èmi irú èèyàn tí mo jẹ́ téèyàn bá fún mi ní tí bá fẹ́ ṣe nǹkan tí n bá mọ̀ pé mo lè ṣe látọkàn mi, tí mi bá tiẹ̀ mọ̀ pé mo lè ṣe tí n bá kàn fẹ́ fi ṣeré, téèyàn bá jẹ́ kí n ṣe kinní yẹn nígbà tó sọ pé kí n má ṣe kinní yẹn gangan ni màá wá ṣe dáadáa láti kàn fi hàn yẹn pé èèyàn kì í fojú kéré èèyàn nítorí bí mo ṣe rí àbí nítorí mo máa mi ìmọ̀ràn sọ dáadáa àbí nǹkan kan. So ó wá dùn mí lọ́jọ́ yẹn pé àwọn tí ẹ jẹ́ kí n ṣe àwọn èrò pọ̀ ń bẹ̀, wọn ò jẹ́ kí èmi ṣe ìdánwò yẹn rárá. Wọ́n kàn ní kí n lọ jókòó kí n máa lọ, mo kàn lọ jókòó ń ta ni o. Mo á jókòó dé wọn kan ṣe tán pẹ̀lú gbogbo èèyàn tó wá bẹ̀. Nígbà tó ṣe tán mo wá bẹ receptionist wọn pé kàn jọ kó jẹ́ kí n wọlé. Mo wá wọlé bó ṣe tún rí mi wọ́n ní pé àwọn ní ọmọ ìmọ̀ ẹ̀ mo ní pé mo ò lọ lé sà.
wọ́n ní kí ló dé, mo wá ní pé mo fẹ́ pé mi náà fẹ́ ṣe ìdánwò yẹn torí ẹ̀ mo fi wá pé mi dẹ̀ láì bọ́ ṣe sọ pé kí n máa lọ yẹn tó ń gbà mí láyè rárá. Wọ́n wá nítorí pé iṣẹ́ ni pé so ọjọ́ yẹn tí mo wá ní mo dẹ̀ wọlé mò ń sọ òyìnbó bí ọ̀pẹ rẹ̀ pé Yorùbá ni nǹkan táwọn fẹ́ ṣe pé bí mo ó ní bẹ́ẹ̀ ni táwọn dẹ̀ fẹ́ lò fún nǹkan yẹn ó ní bó ṣe yẹ kó rí pé mi ò rí bẹ́ẹ̀ làwọn ṣe ní kí n máa lọ pé àwọn kì í dáyàn dúró àbí káwọn gba àkókò àwọn lásìkò so mo á lè mi torí ẹ̀ lèmi ò ṣe lọ pé torí mo fẹ́ ṣe ọkọ̀ wa mú script yẹn wọ́n kàn jù sí mi across the table pé tí n bá ti lè ka first line yẹn tí bá lè ka line yẹn Yorùbá ló fi kọ́ pé tí bá lè ka síta fáwọn gbọ́ wípé ok wípé àwọn á fún mi ní etí àwọn á gbọ́ nǹkan tí mo fẹ́ sọ wọ́n á gbé fún mi mo wá kà Ọlọ́run fún mi ṣe lọ́jọ́ yẹn so bí mo ṣe kà wọ́n wá ní ń pé ok wípé kí n máa lọ wípé táwọn bá àwọn àdárò táwọn bá ti dárò tó bá jọ àwọn pé kí n kọ nọ́mbà mi lẹ̀ fún wọn bẹ́ẹ̀ni wọ́n ti shoot wọ́n ti bẹ̀rẹ̀ sí shoot over maybe wọ́n ti bẹ̀rẹ̀ sí shoot fún bíi oṣù méjì àbí nǹkan kan gbà yẹn wọ́n kàn pé fóònù mi ni wọ́n kàn pè mí pé mo mú wa pé nígbà tí mo dẹ̀ ń ka script yẹn lọ́jọ́ yẹn mo rí bẹ́ẹ̀ bí ọmọ ọdún 14 ni so mi tiẹ̀ forí sí torí gbà yẹn èmi fúnra mi ń ṣe ọmọ ọdún 14 ọmọ 20 ọdún ó lé kan ni mí so wọ́n wá pè mí pé àwọn rí pé níjọ́ yẹn tí mo wá sí ọ́fíìsì àwọn ó ní bí mo ṣe ń ṣojú tó yẹ pé tó bá yẹ pé mo lè ṣojú yẹn bẹ́ẹ̀ nínú kámẹ́rà táwọn bá sọ fún mi nǹkan tí màá ṣe o nípò yẹ kí n lè ṣe wọ́n ṣe ní kí n wá bá wọn lábẹ́òkúta níbi tó ti ń ṣètì nìyẹn bí mo ṣe kúrò nílé Ifẹ̀ tí mo lọ sábẹ́òkúta bí mo ṣe ṣe Princess Mobandele nínú Arúgbá nìyẹn first time mi nìyẹn. àkọ́kọ́ tẹ kọ́kọ́ máa ṣe ọdún wo nìyẹn gan-an. 2009. lẹ́yìn ìgbà tẹ wá kópa nínú yẹn ṣé ó tún ní àwọn eré mi tẹ ti bẹ̀rẹ̀ sí kópa nínú. lẹ́yìn yẹn àwọn èèyàn nígbà tí mo wá lọ ṣe tí mo lọ act nínú Arúgbá àwọn èèyàn rí mi so bóyá mo lẹ́ràn fẹ́ lára àbí bóyá mo ṣe nǹkan kan dáadáa ń bẹ̀ àwọn èèyàn máa ń pè mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan so ìgbà tí kò tí ì pẹ́ púpọ̀ lẹ́yìn yẹn so torí bí mo ṣe ń bẹ̀ àwọn èèyàn pàtẹ́wọ́ pé ṣé o ò ṣe rí àbí nǹkan kan mo á wò pé bí a mo ṣe dáadáa mo á lọ fún mo á wò pé ok màá lọ fún audition tó bá jẹ́ pé báwọn èèyàn ṣe máa ń pè wọ́n síṣẹ́ nìyẹn for starters tí máa fi get balance mi so mo á padà lọ tíkè lání wá pè mí pé ok ó ní ọ̀nà méjì ló máa fi ń kọ́ṣẹ́ tí mi bá ṣe ní ilé ẹ̀kọ́ pé èèyàn tún lè kọ́ ní orí iṣẹ́ yẹn journey ní ẹnu iṣẹ́ yẹn pé so tí n bá fẹ́ kọ́ mo á ní pé mo fẹ́ kọ́ ní under wọn so wọ́n máa ń take mi ní tutorials. ọdún mélòó lẹ lò pẹ̀lú wọn. On and off bí a bí 2.5 years ni wọ́n fi mentor mi but then ní láàrin ẹ̀ mo á gbọ́ pé Fúnkẹ́ Akíndélé fẹ́ ṣe audition nígbà yẹn ó fẹ́ ya daṣọ fún jó tó mo lọ ẹni yẹn láti lè jó kọrin àti act Ọlọ́run ṣàtúnbá mi ṣe. sẹ́yìn lè kọrin. mo lè kọrin. ẹ̀dẹ̀ ń jó dáadáa. wọ́n sọ pé mo lè jó. wọ́n lè gbìyànjú. wọ́n sọ pé mi àbẹ̀ lè jó. mi mọ̀ bí á fúnra mi pé mo lè jó àwọn èèyàn ló máa ń sọ nítorí ká wà lọ ní kí n jó. ẹ wá tún kópa nínú daṣọ fún mi. àwọ̀ wá tí àǹtí Fúnkẹ́ wá tí ìgbà tí mo lọ ṣe audition nìyẹn tó wá rí mi wọ́n wá ní àwọn tí ṣetán láti yà daṣọ fúnjó ṣùgbọ́n báwọn ṣe ti ṣetán láti yà daṣọ fúnjó yẹn pé àwọn èèyàn àwọn tó ń wò wá lé wọ́n máa ń fẹ́ràn láti máa rí ojú èèyàn kan tó gbà wọ́n gbọ́dọ̀ rí ẹ bí lẹ́ẹ̀kan àbí kan ṣáà ti máa rí ẹ díẹ̀díẹ̀ so pé but nígbà yẹn àwọn iṣẹ́ tó fẹ́ yà bíi 2-3 wọ́n wá lò mí sílẹ̀ fún àwọn scenes díẹ̀díẹ̀ bíi scene 3 scene 4 scene 5 díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ yẹn. kásá ìbírin àjò tíátà bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni. Gbajúmọ̀ lètò ní Gbajúmọ̀. Àǹtí Jùmọ̀kẹ́ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ yín wọ́n máa pọ̀ gan. àwọn tí wọ́n máa ń wò yín àwọn lè nífẹ̀ẹ́ àti iye o mo láwọn béèrè tí ń fẹ́ bí. bẹ́ẹ̀ ni lórí ètò yìí a wá gbé abala kan sílẹ̀
ní abala fún ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín àwọn tí wọ́n fẹ́ kí yín wà ńbẹ̀ àwọn tí wọ́n ní ìbéèrè tó fẹ́ bí àwọn náà wà ńbẹ̀ abala yìí là ń pè ní ojú abẹ tó yá ká sojú abẹ ń kù. bẹ́ẹ̀ ni màá yá wọn. ẹ jẹ́ àṣà. orúkọ mi ni Mrs. Mọ́ṣọ́bálájí Abibat mo ń sọ̀rọ̀ láti àpáta ní Ìbàdàn bíbí fẹ́ kí Jumoke Aderounmu ni mo láàkì gbogbo àwọn iṣẹ́ wọn Ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run á máa sọ agbára wọn dọ̀tun. ìlú Ìbàdàn ni wọ́n ti ń kí yín yẹn. ẹ ṣé o ẹ̀yin ará Ìbàdàn àmì o wà. ẹ jẹ́ àti padà sí ìjà. orúkọ mi ni Mohammed Kafayat láti Ilé-Ifẹ̀ Ọ̀ṣun State. nǹkan tí mo kò fẹ́ sọ nípa Jumoke Aderounmu mi ò rí ìmọ̀ tẹ́lẹ̀ bọ́ ní general diary mo ti mọ̀ pé ó kú iṣẹ́ takuntakun tó ṣe nínú ẹ̀kọ́ ní ṣubú ara kò dé ní ṣubú ẹ̀mí Ọlọ́run á dẹ̀ fún ní okun àtagbára á débi táwọn aṣáájú wà kó dẹ̀ kíbi tọ̀. ẹ ṣé mà àmì o. nínú èyí tí àǹtí Fúnkẹ́ eré wọn Jennifer's Diary tí ipa tẹ́ ẹ kó nínú ẹ̀ yẹn báwo ni ó ṣe jẹ́ ìyẹn náà ní kẹ́ ẹ kópa nínú torí ẹni tèmi rí yóò yàtọ̀ sẹ́ni tá a máa ń wò tó jẹ́ pé oníjàgídíjàgan oníwàlà bíi ká fọ́gò ká àbẹ́ máa ń fọ́gò. mi mọ bí ẹ wo kí n tó rí ìgò yẹn fọ́ níbi tí mo ti fọ́gò yẹn wọ́n ṣe wàhálà gan-an wọ́n kọ́kọ́ gba ẹni tó kọ́ mi bọ́n ṣe ń fọ́gò tẹ́ni yẹn wá kọ́ mi fún bí ọjọ́ méjì nígbà tí torí mo mọ̀ wọ́n record video yẹn in case tó bá máa fi sí tó bá máa jáde lẹ́niwẹ̀ ìgbà tó máa kọ́kọ́ fọ́ first ìgò lójú mi mo kàn sáré lọ ní ìtẹ̀ mọ́ bí tí mo ń sáré lọ mo kàn sáré mi dúró cause mi rí ibi tó ti fọ́gò bẹ́ẹ̀ yẹn rí so wọ́n kọ́ mi even láti character yẹn fúnra ẹ̀ gan ipa yẹn kí n tó gbà mo jìyà fún ọkọ̀ fi lé mi lọ́wọ́ mo ṣe ìdánwò yẹn lẹ́ẹ̀kínní mo ṣe lẹ́ẹ̀kejì mo ṣe lẹ́ẹ̀kẹta mo ṣe kó tó di pé ó já mọ́ mi lọ́wọ́ so nítorí pé ó wá já mọ́ mi lọ́wọ́ yẹn mo dẹ̀ mọ nǹkan tí mò ń fẹ́ so mo sọ fún yín pé téèyàn bá sọ pé kí n ṣe nǹkan tóyàn bá fún mi l'opportunity mo máa make very good of use of me so bí mo ṣe finally gbà yẹn torí àwa bíi méjì ni agbẹ̀yìn lórí ẹ̀ tàjọ́ ń fàmọ́ra wa lọ́wọ́ tó jẹ́ pé ìyẹn mọ ìgò fọ́ọ̀mọ gbogbo àwọn kìíní yẹn ṣe èmi tó bá ti pa kámẹ́rà báyìí mo tún ti ń wò but àti Fúnkẹ́ ṣáà máa ń sọ pé mo mọ̀ kó lè ṣe ni mo ṣe ní kó máa ṣe ó lè ṣe ka script ẹ̀ kò dẹ̀ gbìyànjú ẹ̀ nǹkan tó wà ń bẹ̀ gangan ṣe. yàtọ̀ sí iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò ṣé nǹkan míì wà tẹ́ tún ṣe. mo ní TV program bíi ti talk show nínú nǹkan tá à ń ṣe báyìí. bẹ́ẹ̀ ni ní orí wa TV. ṣé ti Yorùbá ni àbí tó ní Gẹ̀ẹ́sì. no tó ní Gẹ̀ẹ́sì ni o fún gbogbo ẹni tó bá ní success story àwọn èèyàn tí mo ní line producer mo ní àwọn èèyàn tí mò ń bá ṣiṣẹ́ lórí ẹ̀ so àwọn èèyàn tí mo máa ń bá ṣiṣẹ́ yẹn wọ́n máa ń wo àwọn èèyàn ní ọdún kan wọ́n á wò wọ́n ẹni tán tèmi ni pé wọ́n kàn máa ní pé kí ẹni báyìí o ó ń bọ̀ báyìí o ẹ bá wọ ẹ bèrè nǹkan báyìí a máa bèrè lọ́wọ́ àwọn èèyàn mo ń tọ́kùn ètò bẹ́ẹ̀. gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Jumoke tẹ wáyé ní ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọ́n àǹfààní yẹn ó ti wà báyìí nọ́mbà àti àdírẹ́sì iléeṣẹ́ wa òun ló hàn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín ẹ̀yin ṣáà mú gègé àti ìwé yín kẹ́ ẹ kọ nọ́mbà yìí àti àdírẹ́sì yìí sílẹ̀ gbogbo ìbéèrè tẹ́ ẹ fẹ́ béèrè nípa àǹtí Jumoke pátá ẹ̀yin fi ránṣẹ́ sí iléeṣẹ́ wa pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè nígbà míì tí àǹtí Jumoke bá tún padà wá sórí ètò yìí wọ́n á ní àǹfààní àti dá yín lóhùn Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. orúkọ mi ni Babátúndé Usmanu aka Òkèlè yín òkèlè ẹ̀bà òkèlè fùfú ẹ máa jẹ òkèlè tó lásìkò tá a wáyé ìrẹsì gan wọn pé à ń fẹ́ jọ fada níye tán ta Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀ kẹ́ ẹ máa wo kọ̀rẹ́ tiẹ̀. àǹtí Jumoke Yorùbá yín inú mi dùn ó dán mọ́rán àbí kò dán. ẹ bù nǹkan tó ń bá mi lẹ́nu látàárọ̀ lẹ́tí fẹ́ sọ bí nǹkan. ẹ wo bí mo yìí ń kún ọyín lé
mo dẹ̀ gbè sẹ́yìn yín dáadáa pé yóò báyìí ó ṣàṣìbẹ́ ní pé mo wá ṣàṣìṣe dáadáa má ṣàwọ́ ó dán mọ́rọ́ abala ta fẹ́ wọ̀ iṣẹ́ mọ́ kí ló wá ń jẹ ayín láyà. ẹ gbìyànjú ẹ jẹ́ kí lẹ rò pé a fẹ́ ṣe báyìí. abala mo máa ń wò yín gan fáàní ni mí so mò ń wò pé abala ọjọ́ tó láyà. òun lò abẹ máa fún mi lówó ká kú má ṣe àbí ẹ ṣojú báyìí èmi gbàgbẹ́ tẹ́lẹ̀ àmọ́ tẹ́ ẹ bá dá mi lọ́lá màá gbà á wá gbé kó mbẹ́ á ṣe nǹkan mi á bá mi wí ní àti Jùmọ̀kẹ́ má ṣẹ́jú sí mi abala ṣó láyà òun ló kàn báyìí ní ìsìn àǹtí Jùmọ̀kẹ́ tẹ́ ẹ láyà kí ló wá dé tẹ́ wá ṣàṣàrí dá mi lóhùn ẹ kàn tí ẹ sọ fún mi pé mo láyà díẹ̀ o. mi láyà rárá. ṣe rírọ àwọn àlejò báyìí ní tí mo gbà á ní àmì ìláyà àwọn ọdẹ ni wọ́n máa wá ń gba ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta nítorí ṣùkú tó wà wájú èmi àti yìí ẹ ní àǹfààní àti mú ìbéèrè mẹ́ta nínú mẹ́wàá tó wà níbẹ̀ mẹ́ta péré náà ni bẹ́ẹ̀ bá ṣe mú tó dẹ́ bá lọ mú ńlá bóyá béèrè ńlá ni. abala ṣó láyà òun ló kàn báyìí ní ìsìn gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Jùmọ̀kẹ́ wọn láwọn ò láyà àmọ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí àǹtí Jùmọ̀kẹ́ ẹ mú béèrè. ẹ fẹ́ gbàdúrà. ìbéèrè kejì tó jẹ́ àkọ́kọ́ kí ni orúkọ tá à ń pe ilé tí àwọn èrùn kọ́ fúnra wọn tí wọ́n ń gbé àwọn kòkòrò èrùn. mi mọ̀ ẹ mọ̀ tẹ́lẹ̀ mọ̀. mi mọ̀ mi ìdẹ fẹ́ ká kí gbà yìí lákòókò ẹ̀jẹ̀ sọ fún mi mà. òun ni wọ́n ń pè ní gìyàn. gìyàn bẹ́ẹ̀ ilé tí àwọn èrùn àwọn kòkòrò èrùn tí wọ́n kọ́ fúnra wọn ni wọ́n ń pè ní gìyàn. ìbéèrè ìkẹta tó jẹ́ ìkejì òjòjò ń ṣògùn ara ògún ò le kí ni Yorùbá ń pè ní òjòjò. òjòjò ń ṣògùn ara ògún ò le kí ni Yorùbá ń pè ní òjòjò. ìdáhùn wà ní nǹkan sílẹ̀. òjòjò tó bá ní èèyàn ń ṣòjòjò kí ni ìtumọ̀ rẹ̀. aláìsàn. irú àìsàn wo. aláìsàn ògún. aláìsàn bàtà láti. aláìsàn ibà. mo ti bàjẹ́. àìsàn ibà. mo lè ṣọwọ́ yìí ó yẹ àìsàn òjòjò. wọ́n bá ní ara èèyàn ò le kí ni wọ́n ń sọ. àárẹ̀. irú àárẹ̀ wo. àjọ ṣọwọ́ yẹn. ọwọ́. àìsàn ráńpẹ́. àìsàn ráńpẹ́. mo sẹ́ ṣọwọ́ báyìí mi ṣọwọ́ báyìí mi ṣọwọ́ báyìí. mi bá ṣe báyìí. àìsàn ráńpẹ́ òun ni wọ́n ń pè ní òjòjò. ìbéèrè ìkẹrin tó wá jẹ́ ìkẹta. ṣé mo gbà yẹn ẹ fún mi. ẹ gbà rárá. ìbéèrè ìkẹrin tó jẹ́ ìkẹta. ìgbà wo ni Yorùbá máa ń lo ìwo fífọn. ìwo tó máa ń fọ́n bíi fèrè ìgbà wo ni wọ́n máa ń lò. ìgbà tí Yorùbá máa ń lo ìwo fífọn tó máa ń fọ́n bíi fèrè. kì í ṣe nǹkan tí wọ́n máa ń fọ́n ní gbogbo ìgbà. bóyá tó bá fẹ́ ṣọdún. nígbà tí ṣé kí n tún ràn ẹ́ lọ́wọ́ náà ni nígbà tí ìṣẹ̀lẹ̀ mérìírí bá ṣẹlẹ̀ nǹkan ìyàlẹ́nu tí ò ṣẹlẹ̀ rí tó bá ṣẹlẹ̀ ìgbà yẹn ló máa ń fún. ìgbà yẹn ni wọ́n máa ń fún. ó dẹ̀ yẹ kí n lè gbà ọ́.
ṣé mo pé lẹ́ẹ̀kan àti Jùmọ̀kẹ́ mo ní pé ìdí tá a fi gbé abala yìí kalẹ̀ òun ni láti lè fi máa dára wa lẹ́kọ̀ọ́ nípa èdè ìṣe àti àṣà ilẹ̀ Yorùbá àfẹ́ kó parẹ́ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ó parẹ́ ńgbà tí yín o kò ní parẹ́ lágbára Ọlọ́run. lágbára Ọlọ́run. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. lẹ́ẹ̀kan ní ẹ máa ń kọrin irú orin wo lẹ máa ń kọrin? Òní tó bá ti ń lọ́kàn. ẹ ó dà ẹ kọrin fún mi ẹ kò wò mí sínú báyìí kékeré. Ẹ kọrin kan kí n gbé àbí kẹ dálẹ̀ kí ẹ̀yin o mi wá rántí o. Ok, ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore, ìyìn ló yẹ ọ́ Ọlọ́run wa, Hosanna yẹ ọ́, o ṣé o bàbá. Òun yẹn dẹ̀ dùn. Ẹ ṣé mà. Àwọn dùn. Ṣé ẹ kọ́ mi bọ́ yìí nǹkan bí ìlẹ́bùn ẹ̀? Ẹ̀yin Jùmọ̀kẹ́ wa wọlé kan. Àti Jùmọ̀kẹ́ abala tó kàn ní ìsìn mo fẹ́ kémi àti ká fi ẹsẹ̀ rajó nítorí pé a jí lénìí a wá sí orí ètò lénìí kì í ṣe mímọ̀ ṣe mi àti bí kò ṣe pẹ̀lú oore ọ̀fẹ́ olùgbàlà. Ẹ jẹ́ ká wá fi ijó ká fi ṣe kíni ká fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó yá ẹ bá ń gbóhùn sókè lọ ijó yá. Ẹ̀yin ni ṣẹlẹ̀ ẹ kó ijó wá láti ilé ni àbí mo parọ́? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Orí tajú tán sí yẹn talent tó kọ. Ẹyin káyé fẹlẹ. Orúkọ wọn nìyí. Kí ni wọ́n pe àkọlé? Mi ò máa kọ́lé o, ẹ má bínú pé káyé fẹlẹ o. Mi ò máa kọ́lé. Aspiration ni wọ́n pè. Aspiration. Bẹ́ẹ̀ ni. Àti Jùmọ̀kẹ́ ilé ti tó lọ báyìí. Lọ́kàn tèmi ó wù mí kẹ́ ẹ̀ máa bá mi ṣeré àmọ́ ṣeré ilé agodo lọ́hùn wọ́n pè mí báyìí ní pé ó yáyáyá dìde kó wá máa lọ. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yìí. Ẹ̀bùn tún wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics èyí tí gbogbo èèyàn mọ̀ sí Alájà Shine wọ́n ní nígbà tẹ́ bá ti wá ń kọ́ ká fún yín ní ẹ̀bùn yìí. Iléeṣẹ́ MTN àwọn náà wọ́n ní àwọn nífẹ̀ẹ́ yín gan-an ni pé tẹ́ bá ti wá sórí ètò ká fún yín lẹ́bùn. Mo fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn papọ̀. Lọ́wọ́ gbogbo ẹni tó fún mi ní ẹ̀bùn láti àwọn olóòtú ètò títí dórí Alájà Shine iléeṣẹ́ yín ò ní bàjẹ́ ṣe gan. Ọlọ́run á máa wà pẹ̀lú yín. Ọlọ́run á fún wa ní okun àti agbára, fún mi lókun àti agbára láti lè má jọra mi lójú. Ẹ ṣé gan. Kí ni ọ̀rọ̀ ìyànjú tẹ́ fẹ́ sọ fún àwọn tí wọ́n wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe? Ní ṣókí nǹkan tí màá sọ ni pé ẹ kún fàdúrà gan, ẹ farabalẹ̀, ẹ wá máa gbọ́, ẹ máa listen sáwọn aṣíwájú, but nǹkan tó ṣe pàtàkì jù ni pé jọ mọ bó ṣe ń act. Téèyàn ti ní nínú abínibí, mọ bó ṣe ń ṣe eré. Ṣé àti Jùmọ̀kẹ́
lágbára Ọlọ́run ẹ wà ní jọra yín lójú a máa rí yín bá òkè báyìí òun Ọlọ́run máa gbé yín dé. Ilé tiwa tó lọ báyìí àmọ́ jẹ́ ká máa rántí wípé tá a bá na ìka ẹyọ kan sí ọmọlàkejì márùn-ún mẹ́rin àbí mẹ́sàn-án tó kù ti wà ní. Èyí túmọ̀ sí wípé ẹ jẹ́ ká máa ro dáadáa sí ara wa. Adédoyin Kúkọ̀yí ló fẹ́ máa fi àsìkò yìí dágbére fún yín pé ayọ̀ àti ìdùnnú tí mo fẹ́ fi yín sí lénìí ẹ̀ láṣẹ lọ́wọ́ Elédùmarè òun náà ni màá tún bá yín ó wá dàbọ̀ báyìí.